ègún ọ̀ràn pé nìkan jẹ́ àfa o ègún ọ̀ràn pé nìkan jẹ́ pásítọ̀ ọjà apostol ọjẹ́ wòlíì báwo kí n tọ́lọ́run pẹ̀lú wòlíì ègún lágbára má ṣe lọ́lọ́run wí ó ní mo dá yín ní méjì méjì ṣùgbọ́n àwọn nǹkan tá à ń fojú wì lọ́dọ̀ ara wa ìlú ń fà á tí ìpínyà fi ń dé ọkùnrin ń wá ọmọ yín wálé ọmọ secondary school ọkùnrin ń wá wálé ẹ̀yin náà sì ń ba rẹ́rìn lágbájá àwọn ọ̀rẹ́ ń béèrè rẹ o kábíyèsí ọlọ́run bàbá ló sì ń sọmọ náà orí káàkiri wọn tẹ́ ẹ jẹ́ àrò ẹ̀yin ìyá yẹn dákun ẹ ronú sí o tó o bá jẹ́ sisi tàbọ̀ jẹ́ bírọ́dà tó fẹ́ yan ọkọ ẹ sọ òdodo ọ̀rọ̀ o nípasẹ̀ kíni nípasẹ̀ genotype manufacturing date ó wà fáwa èèyàn àti expiring date manufacturing date níjọ́ tí wọ́n bí wa sílé ayé níjọ́ tí Ọlọ́run ṣẹ̀dá wa sáyé nù là ń pè lọ́jọ́ ìbí expiring date níjọ́ tá a kú tí ò sí ohun tó lè yẹ a kú níjọ́ yẹn. gbogbo àdúrà kọ́ ni ó gbà àdúrà tó bá sì máa gbà àfi kó o fi ìgbésẹ̀ kún tó o bá fi ìgbésẹ̀ kún asán nínú asán ni o ọ̀rọ̀ gbogbo wa ò ní já sásán. àkọ́kọ́ mo sọ níjẹjọ nípa arábìnrin kan ọkùnrin kan wá sọ́dọ̀ wa tó níyàwó òun ti lépa láti bí ọdún 8 àbí nǹkan kan ni ìyàwó òun ti lépa tó ti ju àgádágodo sẹ́nu lẹ̀kùn gbàgà láìsí sẹ́ẹ̀lì ẹ̀wọ̀n kí mo sọ níjẹjọ mo sì ní bí a bá ba dé wọ́n jábọ̀ rẹ̀ fún yín mo pe arábìnrin yìí o mo pè é kábíyèsí ọlọ́run wọn kọ́ bá mi pò ó lórí aago ṣùgbọ́n nígbẹ̀yìngbẹ́yìn arábìnrin ṣe dáadáa wọ́n ṣe dáadáa wọ́n wá sọ́dọ̀ wa mo sì pe ọkọ tó ní wọ́n tó wá fẹjọ́ sùn tó ní wọ́n ti lé òun pa mo pe ọkọ náà ọyá ìwọ ọkọ ọ̀rọ̀ tó o sọ síyàwó rẹ tó bímọ 5 fún ẹ rèé ó ní bẹ́ẹ̀ ni o ṣeun ọkàrẹ ẹ̀yin ìwọ ìyàwó sẹ́ni tó bímọ 5 fún ni ó ní ìkúnlẹ̀ 7 ní ṣe ló kù 5 Ọlọ́run ọdá àwọn márùn yẹn sí ìwọ ọkọ ọ̀rọ̀ tó o sọ lẹ́yìn ìyàwó rẹ yìí lórí ọ̀rọ̀ létí oníyàwó rẹ̀ ju àgádágodo sẹ́nu rẹ̀ ọ̀yà sọ ọkọ sì ṣàlàyé wọ ìyàwó kí ló ṣẹlẹ̀ ìyàwó náà sọ̀rọ̀ o ìyàwó sọ̀rọ̀ ilẹ̀kùn ìní sọ àwọn àṣírí kan jáde ṣùgbọ́n arábìnrin yìí ó ní àwọn àlàkọjá lóríṣiríṣi àwọn náà sọ̀rọ̀ wọ́n ọ̀dà nígbà tí wọ́n sọ̀rọ̀ tán lọ́dọ̀ àwọn àgbàlagbà ẹni bá kọ́ sọ̀rọ̀ a máa tún ọ̀rọ̀ sọ ṣùgbọ́n kò ní sí àwítúnyẹ asán èrè ọkọ ọ̀rọ̀ níyàwó rẹ̀ náà kó dàálẹ̀ yìí èwo ló jẹ́rọ́ èwo ló jẹ́ òótọ́ ọkọ náà tún ọ̀dà ó ti tó torí pé adérójú ọmọ ògúndìran èmi kì í tú yìgì wọn máa ń sọ yìgì ni tá a bá sì ní á wá fi ń di kókó nǹkan mi ò ṣẹlẹ̀ ẹni tí ó parí ìjà kò tún gbọdọ̀ dákújà mọ́ Ọlọ́run wá fọ́ tọ́ ọkàn àwa náà mo wá bẹ̀ sí bá
arábìnrin yẹn sọ̀rọ̀. Kò sí ohun tá a sọ, àtò arábìnrin yẹn ni. Àtò arábìnrin yìí dé àyè kan wà láìsí ló wọ́n bú sẹ́kún. Ẹ ní sunkún àdásùn, ẹ ní sunkún lórí ọmọ, ayé ò ní sunkún lórí ẹ̀yin náà báyìí. Bàtà ọ̀fọ̀ wọn ò sì ní bọ́ sẹ́nu ọ̀nà yín. Arábìnrin yìí wá ń sunkún, ló ti tó. Wọ́n tún ń ṣe bákan mo ní. Arábìnrin wa sọ fún mi pé bàbá Adérójú, ṣé ká sọ pé ẹ̀yin lọ́lọ́run ó lò láti lè ju pájùsẹ̀ sílẹ̀? Mo lémi kọ́, Ọlọ́run ni. Èmi kọ́, Ọlọ́run ni. Ìjó pájùsẹ̀ ẹlẹ́yìn yìí Ọlọ́run lẹ jùúlẹ̀ fún, torí ìṣẹ̀mí yín lóòkè lóòdò ọwọ́ Ọlọ́run ló wà, kò sì ní bọ́ báyìí. Ṣùgbọ́n ìwé oníwàásù sọ pé asán nínú asán ìmúlẹ̀múfò ni, kò sí nǹkan kan nínú ayé tá a wà. Arábìnrin tún bú sẹ́kún. Màdámù, àní fi ń ṣàwátì tọmọtọmọ. Àwa bẹ̀rẹ̀ sí gbé àwọn ọ̀rọ̀ yẹn wá. Ọlọ́run ló wá gbẹnu wa sọ̀rọ̀. Ọlọ́run ló gbẹnu wa sọ̀rọ̀ fún arábìnrin yìí láì ní dóònà pẹnu. Arábìnrin ní alàgbà Adérójú, wọ́n lójú àwọn máa rí, àwọn máa jìyà lórí ilé yìí. Wọ́n sọ bí wọ́n ṣe dájọ́, gbogbo ẹ̀ ni wọ́n sọ in toto. Wọ́n ló dà, ṣé wọ́n náà lẹ́sìn ẹgbẹ́ àwọn lẹ́bí mọ̀ fún wọn ní ẹ̀ ti tán. Wọ́n ló dà, kí ni wọ́n wá padà sọ fún mi pé kí ni káwọn ò ṣe. Mo kí ọkọ wọn náà, ọkọ wọn tí wọ́n ṣe lọ rí márì pẹ̀lú ẹ̀, torí ó tẹ̀lé wọn wá. Mo kí wọn, alàgbà yẹn náà ní làákàyè, torí tá a bá kí wọn bí ìgbà tá a jègún mọ́yán ni. Alàgbà yẹn náà gbìyànjú o, wọ́n gbìyànjú ẹ̀sà àlámọ̀rí yóò ní dòfo lágbára Ọlọ́run. Alàgbà yẹn wá ní alàgbà Adérójú, mo ní sáà, wọ́n láwọn máa láìkì ìgbékalẹ̀ yín mọ́ lọ́lọ́run ni. Láì ní dóònà pẹnu, arábìnrin yẹn wá sọ pé ọ̀dà àwọn ṣe tán láti ju kọ́kọ́rọ́ sílẹ̀. Mo lẹ ṣeun. Wọ́n ní on condition, mo ní kọ́ sáwọ́ condition yẹn. Àkọ́kọ́ wọ́n ní wọ́n ó ṣe ìwé wípé àwọn jọ kọ́lé yẹn ni, torí wọ́n ti gbé àwọn lọ sórí rédíò káàkiri live and direct. Wọ́n dákọ̀ gbogbo àwọn tí wọ́n gbé wọn lọ́dọ̀ wọn, wọ́n sọ fún wa. Táà náà sì mọ̀ wọ́n. Wọ́n wá ṣèwé pé ìsìn làwọn jọ kọ́ ilé yẹn o, mo lókè. Tàbí kí wọ́n ṣèwé yẹn lórúkọ àwọn ọmọ táwọn bí fún wọn ní òkè. Lẹ́yìn yẹn, wọ́n á tún wà lọ sórí rédíò wípé ilé táwọn jọ sọ̀rọ̀ ẹ̀ ń jọ sí o. Àwọn nìkan kọ́ làwọn kọ́lé, àwọn àtìyàwó àwọn làwọn jọ kọ́. Lókè. Wọ́n tún mú condition kẹta wá, ìní sọ yẹn, torí pé àwọn olóyìnbó wọ́n ní respect is reciprocal. Ìní sọ bẹ́ẹ̀ yẹn, torí ìyìn tún gbọ́dọ̀ kó bá dákún ọ̀rọ̀ mọ́, ìní sọ. Wọ́n wá sọ fún arábìnrin yìí pé gbogbo condition tẹ́ gbé kalẹ̀ gbogbo ẹ̀ lọ́dà, kò sí sàṣàdà nínú ẹ̀, ó sì sùn òwe tí gbọ́. Ṣùgbọ́n Ọlọ́run má ṣàánú wa, akọ́lé sókè odò, akọ́lé sí Lábàáyíwá, akọ́lé sí Ìjẹ̀bú Tuntun, akọ́lé sí Ìdí-Àbà, akọ́só níyọ̀. Mo ní kò tí ì sí ẹnìkan, kò tí ì sí landlord tàbí landlady tó sunú yàrá lórí alẹ́ tó wá dìde di aago 2 òru tó wá kó bẹ́ẹ̀dì ẹ̀ tó gba yàrá kejì lọ tó tún lọ sùn bẹ̀.
tó jẹ́ pé ó tún di bí aago 6 ó tún kó bẹ́ẹ̀dì ẹ̀ ó tún gba yàrá kẹta lọ ó tún lọ sùn bẹ̀ mo ní kò tíì sí láńlọ́ọ̀dù ọ̀hún tàbí láńlẹ́dì. ìyẹn ni wípé mo sọ fún wa mo ní manufacturing date ó wà fáwa èèyàn àti expiring date. Manufacturing date níjọ́ tí wọ́n bí wa sílé ayé níjọ́ tí Ọlọ́run ṣẹ̀dá wa sáyé nù là ń pè lọ́jọ́ ìbí. Expiring date níjọ́ tá a kú tí ò sí ohun tó lè yẹ á kú níjọ́ yẹn kò sí ọgbọ́n rẹ̀ oògùn expire níjọ́ náà lọ́hùn kò sọ́gbọ́n ẹ̀bẹ̀ ń rógùn bí mo ṣe ń sọ nù. mo níjọ́ tí expiring date bá wá dé tí kú bá dé tí wọ́n bá ṣàánú wa iná ni wọ́n ó sìn wá sí báńkónì tàbẹ́sẹ̀ ògiri tó bá tún fẹ́ ṣàánú lẹ́lẹ́ẹ̀kejì wọ́n gbé lọ nú igbó ni ó di tẹ́ wọ́n bá tún wọ́n gbé dé tẹ́ náà àwọn tó tún fi lọ ẹ̀sùn ògùn owó àwọn tó ti ń tágẹ́ẹ̀tì wọ́n sì kú tán báyìí wọ́n lè ti débẹ̀ kí wọ́n lọ yọ orí kò á tán ṣàwọn àwúlò mọ́ àwúlò mọ́ ṣe rí i pé à ń kọ ìtàn ni ìyẹn ló jẹ́ pé ẹja gìrẹ̀dọ̀ arábìnrin yìí wọ́n nádé rójú ojú pájú sẹ́lẹ̀ mo ní ohun tá a ṣe rèé a tún wé ilé yẹn a tún ṣe ni bá ti ṣe ni pé Mr. lágbájá àti Mrs. lágbájá àwọn ọmọ yín tẹ́fẹ́ kó wà ń bẹ̀ àwọn máa jẹ́ witness ló bá tàn ẹni tó talẹ̀ fún yín á sì sign àwọn witness ni wọ́n sign àwa ni wọ́n sign ìwé ẹ̀ ti dodidi a wá gbé fún ọkọ̀ padà á gba èyí tí wọ́n kọ́ fi ra lẹ̀ tẹ́lẹ̀ tí wọ́n fi kọ́lé yẹn á gbà padà. ìrìn ọkọ sọ láìkẹ́ bẹ́ẹ̀ ó lóun fẹ́ bẹ́ẹ̀ mo ní gbogbo kọ̀ǹdíṣọ̀ tó kù ẹ̀ sọnù a lè lò ó tó lọ mo ní gbogbo kọ̀ǹdíṣọ̀ tó kù a lè lò ó arábìnrin náà sì tún gbà ó ní Mr. Adérójú àní mo ju pájú sẹ́lẹ̀ fọlọ́run mo lè ṣeun arákùnrin yẹn wá lọ gbé ọ̀ríjìnà wá ó sì gbé dé mo ní ẹ jókòó kó fi gbé dé ká lè gbà á lójú yín èyí tá a tẹ̀sẹ̀ kọ yìí ká wá fà á lé lọ́wọ́ a sì ṣe bẹ́ẹ̀ wọ́n wá sì ń lọ lánàá pé tá a bá ti ṣèwé yẹn tán àwọn máa mú kọ́kọ́rọ́ bọ̀ wọ́n ti ń ṣèwé lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ti ń ṣèwé lọ́wọ́lọ́wọ́ tó bá ti parí ẹ̀ màá tún pè wọ́n padà á wá gba kọ́kọ́rọ́ á fi lé arákùnrin yìí lọ́wọ́ á ṣe photocopy ìwé tí wọ́n bá ṣe á fún ìyàwó yẹn náà ní photocopy ọkọ gbé original sọ́wọ́ gẹ́gẹ́ bí ọkọ torí orí ò gbọ́dọ̀ dìrù. bá a ti ṣe ọ̀rọ̀ yẹn nìyẹn o tá a bá ti parí ẹ̀ tá a ti fa kọ́kọ́rọ́ lé ọkọ lọ́wọ́ yín tún jábọ̀ fún yín ẹ ṣeun mo dúpẹ́ o. ẹ jẹ́ kí n máa dúpẹ́ lọ́wọ́ Feminant Nigeria Enterprises Feminant Nigeria Enterprises alájọbí ilé ìtútẹ́ ń gbọ́ Splash 106.7 FM. ẹ jẹ́ kó sọ fẹ́yìn èèyàn wa wípé ẹ ràn wá lọ́wọ́ ẹ jẹ́ kí n tún pàkíyèsí gbogbo àwa òbí àti àwa ọmọ tá a bá fẹ́ yan ọkọ tó o bá jẹ́ sisi tàbí o jẹ́ brọ́dà tó fẹ́ yan ọkọ ẹ sọ òdodo ọ̀rọ̀ o nípasẹ̀ kíni nípasẹ̀ genotype ó ṣe pàtàkì. arábìnrin kan ó wá sọ́dọ̀ wa àtòun àti ìyá rẹ̀ ọkùnrin tí ń tẹ̀lé wọ́n nífẹ̀ẹ́ ara wọn tó bẹ́ẹ̀ gẹ́ AS ni arábìnrin yìí nígbà wọn máa wo tọkọ náà jẹ́ AS nítorí pé ọkọ yìí fẹ́ràn rẹ̀ ó wá ń sọ pé àwọn máa mánéèjì ẹ̀ náà kò ṣeé mánéèjì o
AS versus AS Ọdúnlámì àbí Dàmọ́lá ṣó ṣe manage kò ṣe manage o AS àti AS kò ṣe manage ẹ dákun ẹ jẹ́ máa pàkíyèsí eléyìí o ẹ má jẹ́ ká dá wàhálà alẹ̀ lọ́la di àwọn ọmọ wa genotype ó wà very very important in between ọkùnrin àti obìnrin before kí wọ́n tó sọra wọn di ọkọ àtìyàwó ẹ máa wò ó dáadáa ẹ dákun o ọkùnrin mi ò sì tún parọ́ àti rọ́kùnrin tó parọ́ nítorí pé ìdílé ìyàwó yẹn ó jẹ́ olówó lọ́wọ́ wò pé tí wọ́n á lù sí ọmọbìnrin yìí gbà no àyè ni mí náà whereas AS ni o àyè ni mí náà ọmọbìnrin AS dẹ̀ ni lọ́wọ́ ní ni mí so A àti AS ó wà compatible ó sì parọ́ ṣùgbọ́n gbà wọ́n bẹ̀rẹ̀ sí bímọ ìrọjà o àgbàná wa wọlé ẹ dákun lópin gbogbo ìrìn àjò kódà ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ẹ má máa parọ́ ẹ wo ẹ ń dá wàhálà alẹ̀ Ọlọ́run ó sì jẹ́ yín yà rẹ o gbogbo ẹni bá bàtà ọmọ ọlọ́mọ jẹ́ Ọlọ́run ó jẹ́ yín yà rẹ bóbìnrin ọmọbìnrin náà tó bàtà ọmọ ọlọ́mọ jẹ́ lọ́kùnrin yóò jìyà ẹ̀ torí ẹ má gbàgbé o ẹ ń kọ ìtàn ni o lẹ́yìn ọ̀rẹ́yìn Ọdẹ́yàlé wọ́n ti fi ra wọn lẹ̀ o ńgbà àgbàna dé méjì wọ́n fi ra wọn lẹ̀ ẹ dákun ẹ̀yin òbí ẹ máa kíyèsí genotype ẹ jẹ́ kí ọkọ lọ ṣe wá kẹ ẹ fojú rí báyìí pé AA náà kọ sí tọmọ yín bóyá AS dẹ̀ ni tó bá yẹ kó ọmọ yín bá jẹ́ AA ó lè fẹ́ AS tí ẹnìkan bá ti jẹ́ AA kò sí ẹni tí ó lè fẹ́ ṣẹ̀ sàbí tó bá jẹ́ AA bá ní ẹnìkan nú wọn ẹgbẹ́ o mo lu kóró ẹ̀ lálẹ́ yìí fún yín ni ẹ dákun ọ̀la wa ò ní dàbámọ̀ fún wa o ẹ dákun tó lọ ẹ má jẹ́ akóra sínú àdánwò yọ̀ọ̀dà kò ní bàjẹ́ ẹ ṣeun wọ́n bọ̀ ẹ̀yin ọmọ pàápàá lára tí wọ́n ń kì mọ́lẹ̀ lẹ́sẹ̀ òkùnkùn ẹ̀yin náà máa fọpọlọ bóra bóyá wọ́n jẹ́ AS ẹni tó kì ẹ́ mọ́lẹ̀ lẹ́sẹ̀ òkùnkùn tó bẹ́ẹ̀ ṣe yùnkẹ́yùnkẹ́ gbangban tóyún bá lọ dé tó lọ bọ́ sẹ́sẹ̀s ọkùnrin yẹn lè kánlẹ̀ o ò ní rí mọ́ o ó lọ́nu eegun aláré ojúbà ìhòòrò nìyẹn o yàtọ̀ síyẹn ẹ̀yin obìnrin ọmọge wọn wọ̀nyí ẹ̀yin náà ẹ sì làákàyè ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin ń ba ayé yín jẹ́ ẹ̀sìn kan ń táyé yín ṣe ni ọkùnrin tó ń tẹ̀lé kiri ẹni à ń bọ́ tí ń bá já òun fúnra kò tí ì lè dá ẹnu ẹ̀ bọ́ wọ́n ń bọ̀ òun náà ni ohun tọ́pọ̀lọpọ̀ obìnrin fi ń dẹ lọ́kọ méjì nìyẹn o ẹlòmíì láti ọmọ 18 years ló ti dẹ lọ́kọ méjì 18 years wọ́n ti fún lóyún lójú ọ̀nà ìgbà wọ́n fún ọ lóyún ọ̀dọ́dọ̀ ẹni tó jẹ ọ̀dọ̀ fámìlì tó fún ẹ lóyún ìgbò débẹ̀ làwọn yìí sọ pé ìwé làwọn ní kọ́ lọ kà o àwọn ní kọ́ lọ fúnyàn lóyún iṣẹ́ làwọn ní kọ́ lọ kọ́ o àwọn ní kọ́ lọ fúnyàn lóyún wọ́n ń sọ fún ẹ pé báwọn ṣe wà yìí àwọn ò láàyè rẹ̀ kí ló padà ṣe ó padà gbé oyún lọ sọ́dọ̀ àwọn òbí rẹ̀ àwọn òbí ẹ̀ tí wọ́n rí ẹ̀ láti inú oyún tí wọ́n fi dàgbà tó tún wá lọ gbé oyún wá láti ta tó tún wá gbé kọ́ àwọn òbí ẹ̀ lọ́rùn káwọn yóò tún máa gbé bùkátà o ti rí àwọn ìṣòro tó ń fa àwọn òbí rẹ̀ sí ìgbà tó wọn bá wá dàgbà làwọn ẹbí ọkọ sì wá pa àwọn lọ́mọ kan bì kan á ní sọnù àwọn nìyẹn dọ́tà wa nìyẹn náà wá di pé màá bẹ̀bẹ̀ èmi ò ń gba ẹ̀bẹ̀ ẹlẹ́yà nìyẹn kò
kò sẹ́bẹ̀ kò sí ẹ̀bẹ̀ ṣùgbọ́n ní kálukú ni kó tọ́ ọmọ ẹ̀ ẹ̀yin ìyá ọ̀dọ̀ ẹ̀yin ìyá ni kíní yẹn sì pọ̀jù sí ọkùnrin ń wá ọmọ yín wálé ọmọ secondary school ọkùnrin ń wá wálé ẹ̀yin náà sì ń ba rẹ́rìn ẹ̀yin ẹlẹ́gbẹ́já àwọn ọ̀rẹ́ ń béèrè rẹ o kábíyèsí ọlọ́run bàbá ló sì ń sọmọ náà orí káàkiri wọn tẹ́ ẹ jẹ́ àrò ẹ̀yin ìyá yẹn dàpọ̀ ẹ ronú sí o sọ́dà kọ́mọ yín ó fún kí wọ́n kọ́mọ kó fún ọmọ yín lóyún tán kí wọ́n má gba oyún tàbí kí wọ́n bá àwọn gba ìyá àwọn gboyún àwọn ò gba ìyá sẹ́yìn pé ilé yín lọmọ yín padà wá rọ̀ kú sí ẹ̀yin lẹ́tùn mọ́ wá tọ́ oyún ẹ̀yin lẹ́dẹ̀ ṣe oyún ẹni tó tún lóyún yìí òun náà tún wá rọ̀ lóyún wá láti ta ẹ̀yin lẹ́ tún wá máa ṣe oyún ọmọ ọmọ yín sódà ẹ máa pe nǹkan ní gidi méjì kí ní obìnrin kò sí àrọwà ẹlẹ́yà kankan ohun tí mo fẹ́ tún fàyọ ń bẹ̀ yẹn ni pé i ti ń sọ ọ̀pọ̀lọpọ̀ obìnrin di ọlọ́kọ méjì nù ṣe ìpẹ́rù ọmọbìnrin yẹn sì ó ti ọlọ́kọ méjì alóhùn bí wọn gbà tó ń wà secondary school òun bí wọn gbà tó ń wà ní institution ọkọ yẹn ti fò lọ́ntì ẹ̀ ṣẹ́tìrì ìkọ́ tún tiẹ̀lẹ̀ tí wọ́n gbé wá sọ́fíìsì wa ọmọbìnrin yìí ọjáde ss3 àbí ọlọ́sẹ̀kọ́ ó lóun lọ ṣiṣẹ́ ibẹ̀ ni wọ́n ti fún un lóyún wọ́n fún un lóyún tán wọ́n jà ní wọ́n sá fún un lóyún ọmọ táwí ti bímọ níjọ́ Monday tó kọjá yìí nílé ìwòsàn kan ní ọ̀nà Jẹ̀mọ̀ ìní dákọ àbí iṣẹ́ abẹ lọmọ náà fi bímọ ìyá àti bàbá rẹ̀ wọ́n wá bá wa wọ́n láwọn ń pe ọkọ ńṣe lọkọ ń kọ́ọ̀tì fóònù kò lè kọ́ọ̀tì fóònù tiwa bẹ́ẹ̀ ni abasa arrangement wọ́n kọ́ bọ̀ wọ́n fìlì fọ́ọ̀mù wa wọ́n sì kọ́ bọ̀ wọ́n sáyẹn ó ti dúró wọ́n ti ràn wá ń sẹ́bẹ̀ yẹn àwa gbìyànjú àwa network lọ sí Èkó Ọlọ́run sì kẹwàá arákùnrin yẹn arípè ó sì gbé kọ́ọ̀lù wa òun náà bá wa sọ̀rọ̀ ó ní kódà àwọn jà ní táwọn láwọn ò fẹ́ra àwọn mọ́ láì mọ̀ yí pé oyún ti dúró sára ọmọbìnrin yìí láì ní dóònà pẹ̀lú wálé wá sábẹ́òkúta ọmọ tá a wí kì í tún sọmọ Nàìjíríà o ẹni tó fún wọn lóyún mo ní wálé wá sábẹ́òkúta mo ti fún ládírẹ́sì gba ọ̀dọ̀ wa lọ́fíìsì àwa ó pe àwọn àna rẹ̀ àwa àti àjọ lọ sọ́hùn bàbá ọmọlódé yìí kò sí nǹkan tí ó ṣe ó sì gbà pẹ̀lú wa ó gbà pẹ̀lú wa ẹ ti rí ṣé ohun tí mo tó wá fẹ́ fà ọmọ ẹ̀ ni pé ṣé ẹ mọ̀ pé nísìnyí ọmọ ẹ̀ di ọlọ́kọ méjì nǹkan tí mò ń sọ fún yín gan nìyẹn pé ẹ dákun ẹ já sí làákàyè dáadáa ẹ ṣeun. ẹ dákun má lórí TikTok wa Adùn Ìfẹ́ ẹ search lórí TikTok Adùn Ìfẹ́ ẹ rí wa gbogbo ohun tá à ń sílẹ̀ bá ń bẹ̀ ẹ sì lè lọ ẹ tún máa lọ sórí YouTube wa náà oríṣiríṣi àwọn ẹ̀kọ́ ló wà ń bẹ̀ tó jẹ mọ́rọ̀ ìdílé tá à ń lòdù síbẹ̀ lórí YouTube Adùn Ìfẹ́ on TV Adùn Ìfẹ́ TV bẹ́ẹ̀ sì bá ń bẹ̀ nìyẹn ẹ lọ wò ẹ máa lọ bẹ̀ ẹ máa bá wa share kí ẹ máa bá wa pín kẹ ẹ máa lọ́ọ̀fẹ́ ipa ò ní pín yín lágbára Ọlọ́run ẹ ṣeun púpọ̀. sẹ́rí bá a bá tó lọ́kọ ẹja lọ́kọ bá a bá tó ládàá ẹ̀ ajá ládàá bọ́ bá ń fi má fi single mother má fi yangàn nú ayé Ọlọ́run ò dá ọ bẹ́ẹ̀ Ọlọ́run ò ní kó ọ dá dúró àwọn ọmọ yín fẹ́ yàn pín ọ mà ṣe pàtàkì bíjà bá bẹ láàrin wa àtọkọ rẹ má dalé lẹ o mo parí ìjà kan láti Ìjẹ̀bú Òde kan ni Ọlọ́run tún ràn wá lọ́wọ́ àdúpẹ́ aago 10 àárọ̀ ọ̀la á tún karabọ̀
àwọn kan tó ń bọ̀ láago 10 ọ̀la sẹ́rí tí ọkọ bá wá sọ́dọ̀ wa tàbí tí òbí bá wá sọ́dọ̀ wa tàbí ìyàwó bá wá tá a bá pẹ́ ní ọ̀rọ̀ kàn ẹ má lo agídí ọkàn kẹ pé èmi ò wá mi ò jẹ́ kí nìkan sórí mi ò wá tó ń sọ yẹn mò ń sọ fún ẹ pé o ti ń ba ọ̀la ọmọ tó o bí jẹ́ ìbínú inú tí sẹ́rí kò sọ́gbọ́n inú òbí wa tá a bá ní ká wo bá àtijọ́ ń ṣe síra wa inú ọ̀ máa bí wa ṣùgbọ́n bínú ṣe ń bí ẹ yẹn tí o bá tètè dẹ́rọ̀ rẹ̀ ọlọ́mọdé ò sunkún lórí ọmọ gbẹ̀yìn bẹ́ẹ̀ mo sọ fún yín ìbínú ẹ̀yin náà ẹ yẹra yín wò ẹ lọ wo ọkọ àti ìyàwó tí wọ́n pa ìbínú mọ́ra ẹ lọ wo àwọn ọmọ wọn lọ wo àwọn ọ̀rẹ́ ẹ tó já sí pé wọ́n kọ̀ ìyàwó wọn ò sì wọn wá yà sáwọn ọmọ tí ìyàwó yẹn bí fún wọn tún wá lọ fẹ́ lòmíì lọ wò gbésí ayé bó ṣe rí lọ wo àwọn ọ̀rẹ́ rẹ̀ obìnrin tí wọ́n dalé ọkọ lẹ̀ tí wọ́n náà kọ́ ọmọ sákàtà àwọn fẹ́rí àbá wọn tí wọ́n ń ṣèpè rabandẹ̀ káwọn fi ń sọwọ́ sí bàbá wọn. ẹ mọ̀ pé ìwà tí bàbá àtìyá ń hù ìní á sọ bí àwọn ọmọ wọn ṣe jẹ́ lọ́la ìwà tẹ́ ń jọ ń hù síra yín ni simple arithmetic ni ìwà tẹjọ ń hù síra yín ìní ó sọ bí ọ̀la àwọn ọmọ tẹ bí ó ṣe rí gbọ́ mo ti sọ ọ́ rí dáadáa ọba àrùn ọmọ rẹ ní yunifásitì ègún ọmọ pọmọ kan lọ yunifásitì o ègún kọ̀ọ̀kan mọ́ rárá ọmọ rẹ lówó yóò lówó ègún ọ̀kan wo bí ọmọ rẹ jẹ́ àáfàá ó kéwú kódà ó gbé kùránì mì kọ̀ọ̀kan ègún kò wá pé nítorí pé ọmọ rẹ kéwú àìmọye àáfàá lónìí tíyàwó òdó lé wọn ṣé kò sí ni àáfàá tó kéwú tó gbé kùránì mì ìyàwó sì ń kó lé rẹ̀ ṣé kò sí ègún ni ègún ni mo sọ fún yín lálẹ́ pé ègún ni àìmọye pásítọ̀ tí ò níyàwó ńlẹ́tọ́ pé wọ́n ti ń fẹ́ yàwó níyàwó ń lọ ó sì lóun ń jí sí ọlọ́run ègún ni ṣé nígbà tí ń jí sí ọlọ́run yẹn sọ́lá àwọn pé ń jí sí òun ni sọ́lá àwọn ọmọ pa àfáà ni sọ́lá àwọn pé ó gbé kùránì mi ni sọ́lá àwọn ọmọ pé ó gbé bẹ́lí mi ni ọlọ́run mọ́ ṣùgbọ́n gbogbo nǹkan tá a kà ó lẹ́wọ̀n yìí kọ̀ọ̀kan ègún ọjà wọn sá ni. ìlú jẹ́ pé àwa òbí bàbá àtìyá àwa ni eku ẹ̀dá ọ̀dàálẹ̀ kó lé ìjọ ọ̀nù bá ń bí wa tó yẹ ká bomi sùúrù mú ìní a máa bínú ṣùgbọ́n ẹjẹ́ máa bínú mọ́ níwọ̀n ká má bàa bá ọ̀la àwọn ọmọ tá a bí jẹ́. tẹ bá rí ẹni tí ìyàwó ń lọ nílé rẹ̀ tí ń lọ tí ń bọ̀ tí ìyàwó ń kọ́ lẹ̀ tó ń kàyà bí 2 mẹ́ta 4 ẹ lọ wo àwọn ìyá wọn ọmọ pé bí ó ṣe rí nìyẹn o ìyá àti bàbá ọmọ pé bí ó ṣe rí nìyẹn o bóyá tó bá rẹni sí àwọn létí ń gbẹ́nà lọ́hùn bóyá wọn ò bá gbọ́ àbínú òṣò òye yín ègún ọ̀ràn pé nìkan jẹ́ àáfàá o ègún ọ̀ràn pé nìkan jẹ́ pásítọ̀ ọjà póstù ọjẹ́ wòlíì báwo kí n tọ́lọ́run pẹ̀lú wòlíì ègún lágbára má ṣe lọ́lọ́run wí ó ní mo dá yín ní méjì ṣùgbọ́n àwọn nǹkan tá à ń fojú wì lọ́dún ara wa ìlú ń fà á tí ìpínyà fi ń dé tí wọ́n máa bẹ ọkọ tí ó máa yanrí sàn bí ejò ọká o ṣeun tí ó máa bẹ ìyàwó náà tí ó máa yarí àwọn ẹbí ìyàwó ni ó máa fẹ́ rí wò wá nínú àwọn ọgbà kò lè fẹ́ mọ́
àwọn ẹbí ọkọ náà wọn kò lè fẹ́ mọ́ sórí pé wọ́n ti bà tiẹ̀ jẹ́ wọn ò tún tiẹ̀ ṣe o wọn ò tún tàwọn ọmọ tó tún bí gan wọn ò tún ṣe ẹ dákun ẹ jẹ́ á ronú ara wa yóò dà kò ní bàjẹ́ mo ní a ní lọ́ọ̀yà 51 years yóò ti bímọ a ní olùṣọ́ àgùntàn àbọ̀rọ̀ mi ò yẹ wọn ò bímọ mọ́ o a sì ní àgbẹ̀ oríṣiríṣi ló wà lọ́wọ́ wa ẹ máa bọ̀ wá ìsàlẹ̀ akílà wà lẹ́yìn Taya House WhatsApp 07053537883 WhatsApp 07063537883 WhatsApp nọ́mbà wa nìyẹn. Ẹ jẹ́ kí n máa kí Káyọ̀dé Sówùnmí alága àwọn àkómọ́ra nípínlẹ̀ Ògùn wọ́n kàn mí kú lọ́fíìsì wa lánàá.